Hello. Ẹ káàárọ̀ ma o. Ẹ bá mi sọ̀rọ̀ sókè mọ́ mi ká lè bá gbọ́ yín dáadáa. Ẹ káàárọ̀ sà, ẹ kú ọjọ́ mẹ́ta fẹ́ pé ètò sà. Yes ma. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn, 34 years sà. So ìgbà tí mo fẹ́ ọkọ mi, nígbà tí a ti gbọ́ kó títí. Ṣé káàdì yín ti fẹ́ tán ni mà? Káàdì ò tán. Ok ma. So títí tó di pé mo lọ. Ìgbà tó di pé mo lóyún yẹn fún un ni mo tó wá ẹ̀ṣẹ̀ mọ̀ pé mo ti bímọ méjì. Ok ma. Tí màá tẹ̀sí máa inú ọmọlé àbẹ́ náà là ń gbé o. Láti jọ máa lọ sọ́dọ̀ màmá ẹ̀ mi pé ó ti bímọ. Fún ìgbà tí mo mọ̀ pé ó ti bímọ yẹn, ọ̀rọ̀ yẹn pa mí lára kan mo sọ fún mọ́mì mi pé mi ò lè fẹ́ ẹni báyìí. Ìgbà yìí mi ò ti fẹ́ ìgbìmọ̀ tó òkú bímọ. Ó wá dá ṣáàdì pé ìgbà tí mo wá lọ sọ́dọ̀ màmá ẹ̀, màmá ẹ̀ máa ní àwọn náà mọ̀ rí ẹ o, àwọn ọmọ bó ṣe ń rìn o, àwọn bó ṣe kíní kan o, èmi ni mo rí tí mo fẹ́. Ìgbà táwa ṣe introduction màmá ẹ̀ kà fẹ́ pé tí má fi ẹsẹ̀ lé ẹsẹ̀ ìyàkọ̀ mi kúrò ìyàkọ̀ mi tó. Ìbẹ̀ kó tó máa pọ́ ìdí ṣé nẹ́tíwọ̀kì tàbí tẹ́ wà yẹn ni mà? Bóyá nẹ́tíwọ̀kì ni sà. À ń gbọ́ yín mà, à ń gbọ́ yín mà. Ọ̀rọ̀ sà. Pé tí wọ́n máa fi ẹsẹ̀ lé ẹsẹ̀ màmá ẹ̀ tó ti máa pé tí wọ́n máa lọ sọ́dọ̀. Tó ìgbà tí mo lóyún mo máa ń lọ síbẹ̀ gan torí mo láìkì wọn. A máa lọ síbẹ̀ pé torí ìyàkọ̀ bọ́ọ̀mù ti tà ní bọ́. Tètè mi ẹ̀dẹ̀ tiẹ̀ tí mo dáìkì màmá ẹ̀ kò jẹ́ kí n kọ́ ra tí bàbá yẹn sọ. Tó ìgbà tó wá di pé mo bímọ first born mi ní 2015. Bàbá ẹ̀ wá ní pé nǹkan tó wá lọ kí n bèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀rọ ni kí má wọ̀rí àwọn fẹ́ràn nǹkan fún ẹ àwọn máa fún ẹ ní nǹkan èmi tí tó fi àjọjọ ní bàbá ìwà níṣẹ́ òun sọ kí fún ìwọ ọmọ ẹ̀ bàbá ìṣàṣogbo tí mo fẹ́ fún mi kí má bá bí 7 years ó ṣàbẹ̀rẹ̀ sí ewu àwọn ìwà àdáradára kan òní. Àmọ́ ni àwọn orí o tó jẹ́ tí mo tọ́ fẹ́ sọjọ́ sùn màmá ẹ̀ yẹn ó di pé ó máa wáyé lálẹ́ ọjọ́ yẹn àwọn àpẹẹrẹ pé bóun ni tó ti dé màníà mo ti rí àwọn sọ pé kó máa gbàdúrà ni yóò wá tó débi pé àwọn oríṣiríṣi ogun tí dráyà ọ̀kadà lòún wà. Òun jẹ́ ti ẹnìkan nínú òkú tí ń fẹ́ ni ẹ sọ fún mi pé òun fi ọdẹ ń gbà yẹn ni òun fi ọdẹ tó òun rí yẹn lòun ló máa gbé ó ṣáà lọ́wọ́ lọ sí ibẹ̀ yẹn kò ní wálé wá sùn. Tó òde ìdàgbà dẹ́nu ni mo sábà pé wọ́n ṣáà rí pé wọ́n lọ ta ọ̀kadà jẹun bẹ́ẹ̀ ni ẹ̀ gùn wọ́n fà mí pé òun ọ̀kadà o. Wọ́n mú lẹ́yìn tó fẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ mo ìtìmọ́ àmọ̀ pé nǹkan tó ṣe irọ́ ló ń pa olórí ìpamọ́ níwọ̀n bọ̀ká àdúgbò ẹ̀ wọ́n ló fi ọ̀kadà olókadà ó ní bó mo ṣe wọ̀n sọ ọ́ wọ́n sáà dùn dáadáa padà láti fi pé ẹni tó wù ú fẹ́ ó ní kó wàá sọ̀rọ̀ àwọn òjò travel out ó ní kó wò ó ta ọ̀kadà olókadà tó gbogbo bá a ṣe náwó ní ẹ̀ka iṣẹ́ everything àmì àwọn yọjú wọn ṣẹ́ ní tèmi àtàwọn family mi náà lájọ fèèrè second time náà èyí ó ti di pé tó bá ti pé gbogbo gbèsè pé ó ń fẹ́ nìkan káàkiri yẹn gbogbo tó bá ní time gbà yẹn ló máa tán eré nǹkan yẹn kó tó di pé ó padà sẹ́rí wálé. So náà tí wọ́n tún wá bẹ̀rẹ̀ rìn nìkan sì dé pé lẹ́nu bí last year ṣe akànlẹ̀ lẹ́nu rẹ̀ after 2 weeks àti kí ló dé òun rẹ̀ tó tàgbà bí tírélà kan iṣẹ́ ọ̀kadà tó ṣòro òfin máa ṣe tírélà ilé ọ̀kẹ́dẹ̀ kan ní ọjọ́ sọ fún mi pé tẹ́lẹ̀ máa ṣe nìyẹn òfin tó lé ìdádúrà náà láàmú àgbà. Ẹ ní 30 seconds. Hello. Ẹ ní ìṣẹ́jú kan ṣe ẹja fún yín ìṣẹ́jú kan ṣe. So ó sà ní pé àtùbà kò ṣá ẹni tó ń bá ṣiṣẹ́ tírélà ń gbà yẹn ó dáa fún mi nọ́mbà kí n máa bá sọ̀rọ̀ á ṣe àlọ́ like 3 weeks kò ní wálé so mo ṣàgbé kí ni kí n ṣe. Hello. Ṣé ìbéèrè yín nìyẹn? Bẹ́ẹ̀ ni sà. Ṣé ibi tẹ́ ń bọ̀ látàárọ̀ nìyẹn? Mo ti bí ọmọ mẹ́ta sí wa. Ṣé ibi tẹ́ ń bọ̀ látàárọ̀ nìyẹn? Bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run ó dárí jì mí. Ibi látàárọ̀ nù. Ẹ bọ̀ wá sí Wo Road. Ìgbà tẹ́ ní mo nífẹ̀ẹ́jú kan ní jẹ́ kí n. Ọ̀rọ̀ yín ti yé mi. Yes sir. Elédè kan ń sìn ọkọ yín láàrin ọ̀sẹ̀ mẹ́ta ó lè mọ́ wálé. No, kò ń ṣe pé bóyá nítorí pé kò wálé yẹn o kò lẹ́ni tí kò ń ṣe lórí àwọn ọmọ àtọwọ́ sùn àti everything àtẹnibọ̀ torí pé máa ń gbọ́ program mi ò kì í lè fi bẹ́ẹ̀ bàjá. Kí wá ní. Nígbà àtàjọ ń gbé inú ilé. Kí lẹ fẹ́ báyìí máa. Etí mo fẹ́ ni pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ sí i òun sọ fún mi pé òun ṣiṣẹ́ ni bọ́ọ̀rọ̀ tí wọ́n fẹ́ jẹ́ ọmọ ẹ̀sùn màmá ẹ̀ pé kò wà ní òun àwa lọ́jọ́ yìí. Iná mo bí pé ṣé pé nítorí kò wálé ń sìnlẹ̀ pè fún báyà bí. Bẹ́ẹ̀ ni sà. Ṣé ó ń tọ́jú àwọn ọmọ ó dẹ̀ ń tọ́jú ẹ̀ náà? Kò ṣe anything mọ́, kò ṣe anything. Kò ṣe nǹkan kan mọ́. Iṣẹ́ wo Bẹ́ẹ̀ ni ni ń sà. ṣe? Tẹ́mísà náà sì ní sà. Ó ti dáa. Ẹ dẹ̀ ní ṣọ́ọ̀pù yín mà. Bẹ́ẹ̀ ni sà. Iṣẹ́ yín ò ní Gbogbo nǹkan ẹ̀ kí àbẹ́ ti ṣẹ́ mi pátápátá everything. Ìgbìmọ̀ ìṣẹ̀lẹ̀ náà tẹ̀yìn bá ti mú irú nọ́mbà tẹ̀ mú.
ní tí mo ń ṣẹlẹ̀ náà nìyẹn èyí lẹ mú nọ́mbà yẹn fún ara yín ṣọ́ fi yín lọ́kọ ni mà. Ara sà. ní tí mo ń ṣẹlẹ̀ nìyẹn ní tẹ́ wàá ṣe lélẹ́yìí mà ní tẹ́ ṣe lélẹ́yìí ẹ ti bí ọmọ mẹ́ta fọkùnrin kí ni age yín mà. 35 years. Kí ni age àkọ́bí yín. 12 years. Okay. Ṣé public school ni wọ́n ń lọ ní àbí private school lè fi wọ́n sí. Private school náà lọ private school náà lọ. Lè fi wọ́n sí. Ta ló ń sanwó school yẹn mà. Èmi mò ń san báyìí. Ẹ wàá jókòó báyìí ẹ wàá rò wípé wọ́n lọ́n nọ́mbà tí mo mú yìí ìkórìtà tí mo wà lélẹ́yìí ẹ wàá wòye tí ń wọlé fún yín mà ẹ lò mà ṣe ń gbọ́ nǹkan tí mò ń sọ abẹ́ ẹ̀ gbọ́ tèmi mà. Bẹ́ẹ̀ni sà mò ń gbọ́ sà. Tọ́rọ̀ tó korò lélẹ̀ ayé ò ní bọ́ yín sí yóò so ti yé yín máa tọkùnrin ò bá ti wúlò nínú ìrìn àjò gbéyàwó ìwọ tó dẹ̀ jẹ́ ìyàwó yáa rí i pé iye ọmọ tó bí ọmọ tágbára rẹ̀ ká láti lè tọ́jú ni bí bẹ́ẹ̀ kọ́ kò ní fọ́nì. Èyí ni ẹ wá jókòó èló lowó tí mò ń ná lójúmọ́ èló ni mò ń pa èló lèrè ṣágbára mi gbé iléèwé tí àwọn ọmọ yìí ń lọ àbí agbára mi ò gbé Ṣèyí Mákindé ò gbowó iléèwé o ṣé mo sọ̀rọ̀ arábìnrin. Bẹ́ẹ̀ni sà. Lágbájá ṣe kinní kèmí náà ṣe kinní kan ẹnìyẹn yóò ṣègbọ̀nsẹ̀ sára o. Nọ́mbà ọkọ tẹ́ ẹ mú nìyẹn ẹ wàá jókòó èló lowó tí ń wọlé fún mi lójúmọ́ èló ni èrè ń bẹ̀ ṣówó iléèwé ọmọ ìṣe mo lè san sáṣọ tí mò ń rà lóṣù yìí ságbára mi ká ẹ wàá fèsì iṣẹ́ yín ẹ dẹ̀ fèsì àwọn ọmọ yín arábìnrin ṣé mò ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. Tó bá wu Ọlọ́run yóò yọkọ yín padà tó bá tún wu Ọlọ́run yóò tún yọkọ yín padà ńdà kejì ṣùgbọ́n tó ṣe pàtàkì ni pé ẹ ṣáà ti bímọ fún un. Báwo ẹ ṣe máa ráyé lò tí wọ́n ráyé ṣe ó dọwọ́ yín ẹ̀yin ni kẹ́ ẹ lọ wáṣẹ́kúṣẹ́ kẹ́ ẹ dẹ̀ gbìyànjú gbogbo tó bá jẹ́ expenses yín tó lè kó yín tàbí ọmọ ọjọ́ mẹ́jọ ẹ mọ́ kọjá ń bẹ̀ ní tèmi lè sọ fún yín nìyẹn o. Ó ti yé yín mà bó ṣe jẹ́ nìyẹn.